ní ọ̀bàrà ègún tán orí ìṣísànsìn tàwọn kòró á sì máa san ìkòrò lódò adúwá fún àrùnwọ̀n eléyìí tí wọ́n mú jọ lọ́jà láwùjọ ẹja amárùnwọ̀n jọ lọ́jà gbogbo ẹja o ẹ mọ̀mọ̀ wá ẹ wá sìn gbogbo ẹja olódùmarè á jẹ́ kórí wa kó sọre orí wa á máa tù á máa bà ifá ní òkú sùn nàrínàrí ọ̀sà sùn lẹ́gbẹ́lẹ́gbẹ́ alásán rasán alásàn ràsàn àsàngàn pàápàá mórí ọ̀tá àwọn àgbààgbà mọ̀lẹ́wọ̀ ẹ̀yìn ọ̀rọ̀wọ̀ wọ́n rí i pé kò sunwọ̀n mọ́ ọwọ́ arúmúdímú ọwọ́ arúgbọ̀dìyà pínpínpín díwá fún ìṣẹ̀ṣe níṣo lórí orò láyé abù fún ìṣẹ̀ṣe níṣo lórí orò níwàrún ǹjẹ́ bàbá ẹni ìṣẹ̀ṣe ni yèyé ẹni ìṣẹ̀ṣe ni orí ẹni ìṣẹ̀ṣe ni ikin ẹni ìṣẹ̀ṣe ni kí làábọ̀ nífẹ̀ẹ́ ká tó ṣàwo ìṣẹ̀ṣe làábọ̀ nífẹ̀ẹ́ ká tó ṣàwo ìṣẹ̀ṣe òun ni ká máa ṣe ìṣẹ̀ṣe òun ni ká máa bọ bàbá ẹni ìṣẹ̀ṣe ẹni ni ìyá ẹni ìṣẹ̀ṣe ẹni ni orí ẹni ìṣẹ̀ṣe ẹni ni ikin ẹni àwọn irúnmọlẹ̀ ẹni ìṣẹ̀ṣe ni wọn kì í dá èèyàn àwọn náà máa ń dúró tìyàn tó ṣe é fọkàn tán ifá náà dẹ̀ tún sọ tá a bá wò níbi odù ògbèyọnú ifá bàbá mi ìbínú ò ṣe nǹkan fún ni sùúrù ní bàbá wa àgbà tó ní sùúrù ohun gbogbo ló ní àjogbo àjàtọ àjàyè ifá gbedengbede bí ẹni láyín tí bá fọ Ọ̀rúnmìlà bàbá lọ rè fẹ́ ìyà tí sọmọ Olúwo jẹ́ ìyà kan tọ́rùnmìlà jẹ níwò ló ń pè níyàwó ifá bá wa ṣe àní ṣìyàn àríyàwó tiwa fẹ́ obìnrin tiwa Ọlọ́run á ṣe fún wa Olódùmarè á ṣe fún wa ibi tá a gbé rí ògbèyọnú nìyẹn àwọn odù Ifá tó sọ̀rọ̀ tí a lè fi kọ́ra wa ní ẹ̀kọ́ ó pọ̀ tí a bá wo Ifá tó yànnàná àwọn odù tó fi kọ́ wa lẹ́kọ̀ọ́ Ifá ní ahọ́nrànmọ́gbọ̀ngbọ̀n ò ṣe ní láya èèyàn kì í fẹ́ panṣágà kó sùn bọ̀rọ̀bọ̀rọ̀ bénìyàn bá ń ṣoògùn dúró bí ẹni tí ń yín àgbàdo sẹ́yìn gbá ni Ifá fún Ọ̀rúnmìlà bàbá ń lọ rè gbé idùn níyàwó wọ́n ní kó má fẹ́ Ọ̀rúnmìlà lóun ó fẹ́ jẹ́ o torí idùn ó dẹ́ranko Ọ̀rúnmìlà torí idùn ó dòfìdán Ifá torí idùn ó dẹ́ranko òfun odò nìyẹn ibẹ̀ ni Ifá tó sọ fún Ọ̀rúnmìlà pé obìnrin kan wà ó má fẹ́ o tó bá fẹ́ o nǹkan báyìí ni wọ́n máa ṣẹlẹ̀ fún ìdí èyí ká tó gbé ìgbésẹ̀ kan ká tó ṣe nǹkan kan ní ìgbésí ayé ká máa fi Ifá tọ̀ ká sì tọ̀ àwọn awo rere lọ kí wọ́n lè tọ́ wa sí ọ̀nà tí a bá ti ń fi Ifá tọ̀ tá à ń ṣèbéèrè àní ṣìṣe ibi tó dẹ̀ da ni Ifá máa darí wa sí ibi tá a gbé rí òfin odò nìyẹn. bí àwọn ọmọ Yorùbá kan ṣe máa ń sọ wípé àwọn baba wa ń kó àwọn nǹkan ìní wa lọ fún àwọn òyìnbó ẹ jọ̀ọ́ ṣé ó lẹ́tọ̀ọ́ ká máa jẹ́ káwọn òyìnbó máa mọ Ifá ni. Ifá nǹkan tó gùn ni ẹ̀kọ́ dẹ̀ ni kò sí ẹni tí Ọ̀rúnmìlà tí kò tẹ̀ nífá Ọ̀rúnmìlà náà ṣàwo dé ìlú òyìnbó ó ṣàwo débẹ̀ ó tẹ̀wọ̀n Ifá ńbẹ̀ so kò sẹ́ni tí ò ní ẹ̀tọ́ láti lè kọ́ Ifá láti lè mọ̀ nípa Ifá kò dẹ̀ sẹ́ni tó ṣe bó ṣe yẹ kó ṣe tí ò ní gbé ó ti di dandan tí a bá ń kọ́ àwọn èèyàn torí tá a bá kùnà láti má kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ wa ìṣe wa àní di èrò ẹ̀yìn a ní láti pè wọ́n wá a ní láti jẹ́ kán mọ̀ nǹkan tá à ń ṣe ìgbà tó dẹ̀ rí kó dáa pé ó tù ó bà wọ́n rí ìtúsílẹ̀ wọ́n rí ìyanu níbẹ̀ lòyìnbó ṣe ń wá wa wá ni wọ́n ṣe wá ń wọ gbódùnà ṣe ń tẹ̀fá làwọn náà mo láwọn máa wo bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ èmi náà láwọn máa wo tó jóyìnbó tó ń dáfá tó ń kifá tó ń ṣe ìṣẹ̀ṣe wa tó jẹ́ pé kò sí nǹkan méjì tá à ń kọ́ wọn ju Ifá lọ à ń teach wọn I'm a teacher à ń kọ́ wọn ní ìṣẹ̀ṣe tọ́dẹ̀ ń ṣe bó ṣe yẹ kán ṣe tá a bá kùnà láti má lè kọ́ wọn ó ṣeé ṣe kí àwa tá a jẹ́ upcoming young Nigerians ká máa wò pé ìkíní yìí kò ní future tó dẹ̀ wà ńbẹ̀ ó pọ̀ tòun tóyìnbó bá dẹ̀ ti ń ṣe wọ́n ní Ifá náà ló sọ ní àrà tóyìnbó ń dá kì í bà á jẹ́ pékété ló máa ń gún lójú omi
so gbogbo nǹkan táwọn náà bá ń ṣe ó máa ń dáa ẹ̀ẹ́dẹ̀ rí pé àwọn gan wọ́n tún wá ń gbìyànjú láti fẹ́ ṣe é ju àwa gan lọ ṣùgbọ́n àṣẹ ibẹ̀ àti ègbé ibẹ̀ ọwọ́ Olúwo ló wà a lè kọ́ wọn lóòótọ́ wọ́n lè mọ̀ lóòótọ́ àmọ́ síbẹ̀síbẹ̀ wọ́n ṣáà lólúwo táwọn náà forí balẹ̀ fún táwọn náà wá tún kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀ so tá a bá ní àní kọ́ wọn kò kúnná tó a ní láti kọ́ wọn kódà kó jẹ́ Haúsá ó jẹ́ Ìgbò babaláwo wà Haúsá babaláwo wà tẹ́lẹ̀ ń ṣe é ṣùgbọ́n nígbà pé àwọn èèyàn wa tí wọn ò bá ti kùnà láti máa lè kọ́ wọn kò dáa tó a ní láti kọ́ wọn kó jẹ́ pé gbogbo tribe all tribes in this whole world we know even including Chinas around the whole world they must know our culture they must come and learn from us so once they learn it will be useful for them and therefore their own generations too ìyẹn ò dẹ̀ ní pé kí ìṣẹ̀ṣe parun kò sí nǹkan tán lè ṣe ìṣẹ̀ṣe ò lè parun ìṣẹ̀ṣe sì máa wà títí láéláé ẹ má jẹ́ kó bàjẹ́ o ẹ má mà jẹ́ kó bàjẹ́ o ìṣẹ̀ṣe ni ká máa ṣe. bàbá ká lè yànnà rẹ̀ dáadáa wọ́n ní pé tó bá gbà lọ́wọ́ wa wọ́n náà sì máa tún lò ó wọ́n máa takò wá lọ́jọ́ iwájú gẹ́gẹ́ bí wọ́n ṣe fi kó àwọn ancestors wa lẹ́rú lọ́jọ́ sí ẹ̀rí sọ bọ̀ wọn ọ̀nà tí wọn ò lè gbà láti fi kó wa lẹ́rú ni pé tá a bá ń kí ifá tá à ń kọ́ ifá táwọn generation tiwa náà tó ń kọ́ bí wọ́n ṣe ń kọ́ ifá nílé ìwé tó ń kọ́ ní yunifásitì tí wọ́n ń kọ́ ní polytechnic tí wọ́n gbà káàkiri ilẹ̀ Yorùbá kò sí nǹkan tó yìnbó fẹ́ mú wá tó fẹ́ lóun dé láti wá fi kó wa lẹ́rú àwọn tí wọ́n bá kùnà láti kọ́ ìṣẹ̀ṣe àwọn tó bá kùnà tí wọn ò mọ nípa ìṣẹ̀ṣe deep àwọn ni wọ́n lè fi kó lẹ́rú àwọn ni wọ́n lè fi wò pé àwọn lè fi èèyàn jẹ kò sí bá a ṣe lè kó òyìnbó tó nǹkan bàbá mi nǹkan mi ni so ìwọ tó bá lọ dé látọ̀hún rìn wá ó káàbọ̀ ni so èyí táwa Yorùbá nílò láti ṣe ni pé ká mú àwọn ọmọ wa kéékèèké ká mú wọn sílé ẹ̀kọ́ Ifá ká lọ fi wọ́n sọ́dọ̀ Olúwo kán máa kọ́ Ifá kán máa kọ́ Ìgbò kán máa kọ́ ìṣẹ̀ṣe tí wọ́n bá ti ń kọ́ tí wọ́n mọ̀ gbogbo àwọn ọmọ òyìnbó náà ti ń kọ́ Fá àwọn náà ti ń ṣípẹ̀lẹ̀ àwọn náà ti ń mọ̀ nípa ìṣẹ̀ṣe tó ń gbọ́ nǹkan tó fẹ́ wá kọ́ mi tó òyìnbó kan ló mú wá tó fẹ́ wá kọ́ mi ó ti bá ń lé ó ti wà ńlẹ̀ already so kí wá ló fẹ́ sọ fún mi pé ó fẹ́ kí wá ló fẹ́ gbé wá so bí ìrìn àjò yẹn ṣe jẹ́ nìyẹn káwa náà ká mú nǹkan wa ká mú ní ọ̀kúnkúndùn. tí bàbá ẹ jọ̀ọ́ ẹ fẹnu bà ìbò lẹ́ẹ̀kan díẹ̀ kan lè sọ̀rọ̀ nípa ìní ṣókí bẹ́ẹ̀ ti dá tẹ̀lé lọ délẹ̀délẹ̀. ìbò gbígbà bí. ìbò pé wọ́n gba ìbò. ìbò gbígbà ni téèyàn bá ń dá ifá ìbò ọlọ́wọ́ wà téèyàn máa ń dì lọ́wọ́ ìbò ilẹ̀ wà òun lèèyàn máa fi ń béèrè bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ fún nǹkan tó bá rúni lójú wọ́n lè dá ní ikin wọ́n dẹ̀ lè dá ní ọ̀pẹ̀lẹ̀ nǹkan kan náà ni a máa get ṣùgbọ́n láti lè fi mọ ìbéèrè tẹ́nìyẹn ń béèrè láti lè fi jẹ́ wípé kéèyàn mọ àrídájú pé ṣé nǹkan yìí ṣé bẹ́ẹ̀ ni lóòótọ́ ó yá ju ọwọ́ ọ̀tún sílẹ̀ tá a bá wo ọwọ́ ọ̀tún rẹ̀ tó bá jẹ́ pé owó ló wà ńbẹ̀ a sọ fún pé n tó sọ yìí o ire ni o tó bá jẹ́ pé ọwọ́ àlàáfíà rẹ̀ tó bá jẹ́ pé egun ló wà ńbẹ̀ a sọ pé kinní yìí ó le so náà ń pè ní ìbò pé kéèyàn mọ ìbò gbà ni pé kéèyàn mọ ọ̀tún yàtọ̀ sí òsì ìbò ilẹ̀ wà ìbò ọwọ́ wà so tó ń pè ní ìbò nìyẹn divinations and consultations to know the rightful answer to the questions so that is it. Ìbà Olódùmarè ìbà Akọ́dá ìbà Ṣẹ̀dá ìbà bàbá mi Ifáyẹmí Àyìndé Ẹlẹ́bùúbọn Ògbésọ̀pọ̀nná gorí ẹ̀gùn ọkọ Àṣàbí eégún mọ́jò mọ́ ilẹ̀ ń yọ̀ ọkọ̀ síjú wọya ìbà bàbá mi lémi o Ifá ní ìwòrì wowówowó ìwòrì wókùnwókùn ìwòrì wókùnwókùn kó mọ́ ìwòsẹ́ lójúmọ́ láéláé láyé ẹni tí wù ní lọ dífá fún wọn lóde àgéré ibi tí wọ́n gbé ń mojú owó jọmọ́ lọ ẹ pẹ̀lẹ́ ará òde àgéré aṣojú owó lẹ́mọ̀ ẹ ò mọ́mọ́ ọmọ wa ò ní kú aya wa ò ní kú ire wa á tọ̀run á máa tù á máa bà ire tá à ń fẹ́ Olódùmarè á ṣe fún wa
ní ìgbárá ní ìgboro ni Olódùmarè á ṣe fún wa o. A à ní tẹ́ní tìkà, ìkà ò ní múlé tì wá. Ibi tá a rokàn ore sí, ibi tá a rokàn ore sí, ire á máa tó wa lọ́wọ́ ńbẹ̀. Èyí tá a wí lénìí, ọ̀ṣẹ ló ní kó ṣẹ, oṣù ló ní kó má sùnà, awíyárì kì í wí tiẹ̀ kó má ṣẹ. Tó á ṣẹ bẹ́ẹ̀ o, àṣẹ Èdùmàrè. Àṣẹ òrìṣà ẹnu mi o, àṣẹ òrìṣà ẹnu mi. Èyí tí a bá wí lElédùmarè ó gbà. Yóò gbà dandan o, àṣẹ òrìṣà ẹnu